Mo kí wa káàbọ̀ sórí ètò iṣẹ́ mi òwò mi lórí ìtàkùn Nowa Media. Lórí ètò yìí ni a ó ti máa fi ọ̀rọ̀ wá àwọn oníṣẹ́ ọwọ́, oníṣòwò àti òṣìṣẹ́ gbogbo lẹ́nu wò kí a bá lè máa rán ara wa létí wípé ẹ̀tọ́ ni fún wa láti ṣiṣẹ́ àbí láti ṣe òwò kí ebi má bàa pa wá. Ẹ máa bá wa ká lọ. Victoria Adéyẹmí. Owó tí mo ń ṣe ni pé mo ń ta ẹrù ọmọ, ṣùgbọ́n mo máa ń fi iṣẹ́ gàrí yìí kún nígbà míì torí pé èmi náà máa ń da oko díẹ̀díẹ̀. So mo dẹ̀ máa ń láìkì kí n fúnra mi ṣe ju pé kí n gbé fún àbí kí n kà fún wọn níta. Mo gba àwọn ọ̀dọ́ ńlá nímọ̀ràn wípé ẹni tí ò bá tí ì ní ọkùnrin á dáko á dẹ̀ ṣe nǹkan ẹ̀, ọkùnrin ń ṣe processing, obìnrin náà ń ṣe processing, so kò sí nǹkan tó burú nínú ẹ̀. Èmi gan máa ń gba ọ̀dọ́ mi nímọ̀ràn pé kí ni òun dúró ṣe tó ò lóko tó lè fi ṣe, torí àtàyèsí ó máa fẹ́ nílò láti jẹ́ pé kó nídìí owó kan, so nínú oko yẹn tó bá bọ́ síbẹ̀ ó kó àwọn èèyàn síbẹ̀ ó wú gàrí yẹn ó máa ṣe kinní fún ju pé kọ́ ọmọkùnrin kọ́ máa rìnrìn tí ò gbà á lọ. Iṣẹ́ mi, òwò mi, owó àmúyangàn mi.